lè bàbá o. àjíṣe ara ọmọ jẹ́. àṣẹ bàbá àṣẹ bàbá sì mọ rí yín bá. ẹ dákun ẹ wò látúndé lọ́jọ́rọ̀ yìí torí ká tiẹ̀ ṣe pápápá. bí wọ́n ti ń ṣe ní pápá kó nílé kí wọ́n má bàa gbé owó pápá wọ pápá lọ. ẹ jẹ́ bàbá ìsọmọ wà ní bá sì pòwe pé kọ̀lọ̀kọ̀ èjì òkú tí fẹsẹ̀ rògbòrò lálùkọ ọmọ náà sì rè yóò mọ rè kíni yóò mọ fò káàkiri níbi ẹ̀kẹta tán mo wá ní kọ̀lọ̀kọ̀ èjì òkú ìlú ni mo mọ̀ sí ń jẹ́jú òkú kọ̀lọ̀kọ̀ ìgàn ìlú ní ń jẹ́ bẹ́ẹ̀ pé kí ló bí òwe àti pé abala wo lòwe wà. owó ìbáwí ni kọ̀lọ̀kọ̀ èjì òkú tí fẹsẹ̀ rògbòrò lálùkọ sórí ìlú méjèèjì tó bá kọjá Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ ìlú méjèèjì wà kó tó dé Ìyànà Ọ̀fà tipátipá ló fi mọ àwọn ìlú méjèèjì tiẹ̀ ti jápọ̀ nsìn o lè mọ ìjòkú lóde yìí o lè mọ pé lálùpọ̀ lóde yìí àwọn gan fúnra ara wọn ní àmà àlọ́ àwọn nsìn nísìn tí lùdájú o ti jápọ̀ arákùnrin kan wá wà nílùú ìjòkú yìí nígbà ni ọ̀lẹ paraku ayé yìí tó bá rin gbogbo ìjòkú tán yóò tún bọ́ sí ìgboro lálùpọ̀ tó bá rí ẹ̀kọ́ ń ta yòǹbí yóò jókòó síbẹ̀ mọ́nùkọ́rọ́kọ́ òun kì í lọ mọ́lódòrodò òun kì í rè bí ṣe sọ́dọ̀ wẹnu pé kọ̀lọ̀kọ̀ èjì òkú tí fẹsẹ̀ rògbòrò lálùpọ̀ tó bá ti rìn ìlú wọn tán tí ọ̀rẹ́ ní bá ṣe yóò tó bọ́ lálùpọ̀ yóò tó máa rìn kiri bí ìgbóná nítorí ó ti di alẹ́ gbọ́n bí ìgbà tó gbọ́ mọ́kọ́ ó sásájà ó gbọ́ gbèyàn ó bẹ́ẹ̀lẹ̀. mọ́kọ́ ó sásájà ó gbọ́ gbèyàn ó bẹ́ẹ̀lẹ̀. torí òun kó bẹ́ẹ̀ ó ti tó ó bẹ́ẹ̀ gbé iná yẹn rìn. iná wo ló fẹ́ gbé ó fún lójú nù. bí wọn bá ṣiṣẹ́ lọ látàárọ̀ ìsọ̀lẹ̀mí náà wà tí bí òun ṣiṣẹ́ o nígbà bá wa délé lálẹ́ ìwọ tó bá mọ̀ pé òṣòmi lámù sáré kékété lọ pọn mi ìwọ sá pé igi lọ́sẹ̀ igi kí ìsìn mọ́ dáná lẹ̀ o kẹ́ tó dé irọ́ yóò sọnù tí ikọ̀ níbí bẹ́ẹ̀ ṣe wo yìí yóò sọ̀rọ̀ tìkọ̀ báyìí ni kò sí kankan tí ó ṣe oúnjẹ ìbáwá délẹ̀ oní ọ̀kọ̀ọ̀kan gbóúnjẹ. kò ṣe kọ̀lọ̀kọ̀ ìjòkú tí fẹsẹ̀ rògbòrò lálùpọ̀. àwọn èèyàn tí a bá ya ọ̀lẹ ni wọ́n máa ń parọ́ òwe fún alẹ́gbọ́n sọmọ yìí pé alẹ́gbọ́n yóò mọ sáfúnṣẹ́ tí alẹ́gbọ́n bá alẹ́gbọ́n títí o tó máa ń fẹ́ sí wọn lọ́pọlọ tí ó di nǹkan mi bẹ́ẹ̀ ni alẹ́gbọ́n bó bá yẹ ó lè di dèdè láti dèdè rìn yóò mọ̀ mú tèmi mọ́ ẹ bá máa sọ gángan torí ọ̀lẹ kó ṣàṣẹ pé ojú olójú náà máa wò kó lójú kó jẹ èyí iṣẹ́ kò ní ṣe láyé. Ọlọ́run má ṣe mí kọlọ pé di òkú o. iṣẹ́ o má ṣe mí lórí kọlọ jẹ òkú o torí kọlọ jẹ òkú tí ẹ sọ̀rọ̀ torí ìyálọ́jà náà ti fi mí wé kọlọ jẹ òkú báyìí o tí o bá délé ní ilẹ̀ tó bá sọ pé ìyálọ́jà náà rán ọ̀rẹ́ kọ̀ọ̀ríṣẹ́ Ìlọrin o Ìlọrin ìwọ nìkan mọ wà ránṣẹ́ Ìlọrin ìwọ nìkan mọ ránṣẹ́ kò lè parọ́ o wá sọ pé kémi lọ gbé ìbọn lọ kémi lọ pọn fóònù wàá rí ilé ẹ̀kọ́ tí mo mú láti ìlú wa fún ara mi kàkà ni o èmi náà fi ẹsẹ̀ mi gangan mu wá rí tí mo mú wá sí ilé gàgà máa ti lò. ṣé ẹ ti ẹ̀rí tí mo ń dùn mí lọ́rọ̀ ọmọdé tí ẹ bá sì ṣe pé ọlá ayé àti káwọn èèyàn ó mọ̀ sọ pé mo rorò láti lé kó lọ́dẹ̀ mi àní ìtura ránṣẹ́ yóò tún wá mọ̀ sọ fún mi pé kéèké tó kọ́ dẹ̀yìn lẹ́yìn odò àní yóò tún kọ́ ní mọ́ mi ìyá lọ́jà dẹ̀yìn lẹ́yìn mi o pẹ̀lú òun tí ọ̀já gírí ọ̀nà. márùn àgbà tó rorò ìkórè kó ìyànjọ bí o bá ṣe bẹ́ẹ̀ ní ìdílé lọ ìwọ lè wù nípa tiẹ̀ pé mo ṣe wọn tí mo lè ṣe. lára àwọn òwe tí ìlú bí òní aṣọ fún yìí kọ̀lọ̀kọ̀ ìjòkú tí ìfẹsẹ̀ rògbòrò lálùkọ ẹ̀dá tó bá fẹ́ ya ọ̀lẹ nígbèésí ayé rẹ̀ a máa parọ́ ìlú bẹ́ẹ̀. ẹ ṣe bàbá àmàlè yẹn bá èmi ti kẹ́kọ̀ọ́ mi eléyìí o. èmi náà ti kọ́ ìkúrọ́. èyí tí mo sì mọ̀ pé gbogbo àwọn aráalé pátápátá ni wọ́n ti rí ẹ̀kọ́ kan tàbí èkejì ni wọ́n ti rí kọ́ nínú ìtàn yìí. ẹ dákun bàbá àwọn àgbà bọ̀ wọ́n ní kékeré láti pẹ̀ka àrókò tó tún ṣe bí òwe bàbá o. bẹ́ẹ̀ ni ọmọ tẹ́yìn náà bá ti mọ̀ pé léyìí
kò sọ́mọ kan tí ọ̀nà pa àṣẹ èmi ọ̀rọ̀ ọmọ kan tán níṣẹ́ parí ìṣẹ́ ní pààyàn iṣẹ́ ìpààyàn bó bá tásìkò tọ́mọ ti tábọ́ fún ẹ̀jẹ̀ ọ̀fọ́ bó bá tásìkò tọ́mọ ti tómi ń pọn ẹ̀jẹ̀ ó pọn bó bá tásìkò tí ó lọ ṣẹ́gi ẹ̀jẹ̀ ọ̀sẹ̀ ẹ̀jẹ̀ ó mọ̀ pé apá yìí iṣẹ́ la fi ṣe. ìfẹ́ la fi ṣe. òbí mi ìtọ́ba yẹ kó mọ ó ṣe nulẹ̀ ọmọ mi ni ní kọláfà ọlọ́fà bá kú ọmọ ẹni ọlọ́lé ẹ̀. yóò lọ ẹ mọ̀jọ́ mọ iye ọjà mọ́kọ́ mọ̀kọ́ mọ́kọ́ ọbí ajá gbéyán ọbẹ̀ ẹlẹ́ mọ̀jọ́ mọ iye ọjà bẹ́ẹ̀ kódà ẹ ṣé o. ẹ má wàá gbàgbé ìpè YouTube channel Tajudeen Ajani Ojú Ẹlẹ́gba TV Tajudeen Ajani Ojú Ẹlẹ́gba TV tẹ́ bá ti dé YouTube yín lẹ́ẹ̀ ti rí ẹ̀yin tẹ́ ẹ ti mọ̀ tẹ́ ẹ ti ń wò wá ẹ bá wa sọ fáwọn tí wọn ò sí ìgbọ́ ń pa ẹ̀ ìpèbí tí wọ́n ti mọ̀ kẹ́kọ̀ọ́ nípa èdè Yorùbá ilé ẹ̀kọ́ àgbàre àwọn àyálọ́jà àwọn bàbá lọ́jà ilé ẹ̀kọ́ àgbàre mọ̀ wá sí Tajudeen Ajani Ojú Ẹlẹ́gba TV ìbílẹ̀ ti máa kó oríṣiríṣi ẹ̀kọ́ ìwé ìṣọ̀rọ̀ wà fún títà o kódà ó wà lórí igbá lọ́lọ́pọ̀ òjọ̀kọ́ kó wá síbi tẹ́yìn wà mí ò rórílẹ̀-èdè náà tẹ́ wà tí a ní mú ìwé ẹ̀sìn ọ̀rọ̀ yìí tá a ní fi sọwọ́ sí wẹ̀wọ̀ apá kìíní wà apá kejì wà apá kẹta wà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó ń lọ lójú amóhùnmáwòrán yìí lẹ́ẹ̀fì kàn sí wa bí ọgbọ́n báyìí lásìdáyé lò á rà jíjẹ.